ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo gbogbo ẹ̀yin onítèmi káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin olólùfẹ́ mi lọ́tùn lósì lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ṣàlàáfíà lẹ́wà o, ọ̀ọ̀dẹ̀ ò dùn bí? Ẹ kú àmójúbà mi, èmi náà kú àmójúbà yín, àjọ kú àmójúbà ara wa. Ẹ káalẹ́ o lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ káalẹ́ o nílùú London, ẹ káàsán lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bi tá a wà yìí. Déédéé wákàtí àti àsìkò tẹ́ ẹ bá wà níbi tẹ́ ẹ ti ń wò mí yìí, ṣàlàáfíà ni mo bá yín o. Ẹ kú àmójúbà olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè lórí ètò yín, ètò wa àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Ẹ ṣeun, mo mọ rírì pé ẹ wà ń bẹ̀ ń wò live and direct lẹ́ ń wò mí bí mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí lórí ìkànnì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ sì ti ń wò mí. Ẹ ń wò mí ní YouTube, ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ mi ń bẹ̀ ń @Kọ́lá Ládòkè oníkẹ́ẹ̀tẹ̀ ẹ máa rí mi wò. Tó bá jẹ́ TikTok ni @Akọ́láwọlé ńlẹ́ẹ̀tẹ̀ tẹ́ fi máa wò mí ń bẹ̀ ń ketekete. Bákan náà ò ní mo wà ní Facebook, nọ́mbà tẹ́ lè fi pè mí bá a ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́ yìí +1 202 380 8501 +1 202 380 8501. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò mí fún ìgbà àkọ́kọ́, àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun náà ni ètò yìí. A ti bẹ̀rẹ̀ ìwé tuntun lọ́sẹ̀ tó kọjá. Ìwé tuntun tá a sì mú tá ń kà òun náà ni Ilé Ariwo láti ọwọ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ẹ má gbàgbé, abala méjì lètò yìí pín sí. Abala àkọ́kọ́ láti ń gbara wa nímọ̀ràn, abala ìkejì láti ń kàwé. Ìjẹ́jọ́ òun la bẹ̀rẹ̀ ìwé tuntun ní kíkà. Mo ti sọ fún yín nípa òǹkọ̀wé, ó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀, àwọn ilé ẹ̀kọ́ tó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá wò ẹ padà sí YouTube kẹ́ ẹ lọ wò ẹ rí wa wò ń bẹ̀ wọ́n, tàbí kẹ́ ẹ lọ sí TikTok ẹ rí wa wò ń bẹ̀, àní dààmú. Ẹ jẹ́ a ṣe ní pápápá léyìí tẹ́yẹ sọkà ká bára wa sọ̀rọ̀ ká sì tẹ̀síwájú. Kí ni tá a fi gbára wa ní ìmọ̀ràn ní abala ìmọ̀ràn? Ìmọ̀wọ̀n ara ẹni. Kí là ń pè ní ìmọ̀wọ̀n ara ẹni? Tàbí kí n sọ pé kí ni ìtumọ̀ ìmọ̀wọ̀n ara ẹni? Ìmọ̀wọ̀n ara ẹni ni kéèyàn ó ṣe déédéé tàbí kéèyàn ṣe bí agbára ẹ̀ bá ṣe mọ. Kéèyàn má fi agídí ṣe nǹkan. Àwọn Yorùbá máa sọ̀rọ̀ àsọjẹ kan, wọ́n á ní ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ́n. Ìtàn kan ló bí èèyàn ẹ̀ mọ̀ gbọ́yàn lọ́jọ́ iwájú. Ibi tí mò ń lọ lónìí kan, ìyá kan wà ní Sàpọ́n nílùú Abẹ́òkúta tí ń tẹ̀wà, tó jẹ́ wípé báwọn èèyàn bá dọ́dọ̀ rẹ̀, ẹlòmíì yọ gbàwìn ẹ̀wà kò ní san. Ibẹ̀ kọ́ ni mò ń lọ lónìí, mo kàn fẹ́ kí òye n kó yé yín ni. Kí ni mò ń gbìyànjú láti sọ nípa ìmọ̀ràn ara ẹni? Ẹ mọ́ gbàgbé o, ẹ wí fálára, ẹ sọ fájèrò, ẹ bá mi wí fún ọ wárọ̀gún àga. Bẹ́ẹ̀ tí ń wò mí yìí, ẹ máa bá mi pín káàkiri gbogbo àgbáyé, ẹ máa share ẹ̀nu. Oore ńlá kan tẹ́ ẹ lè ṣe mí, òun náà ni kẹ́ ẹ share ẹ̀. Bẹ́ẹ̀ tí ń wò mí ní TikTok, tẹ́ ń wò mí ní YouTube, tẹ́ ń wò mí ní Facebook, ojú ìtìná alẹ́, ojú òní tì yín, aláàní gbà kéde Yorùbá ó parun. Ṣé n ò sọ fún yín? Lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bí àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n ti ń kọ́ èdè Yorùbá láwọn fásitì wọn ń bẹ̀. Ṣáwa tá a wá lédè á fọwọ́ bùkẹ́ kéde ó parun, káwọn ọmọ tí a wá máa fowó tó kọ́ èdè Yorùbá lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́jọ́ iwájú. Àwa ò ní gbà o, àní gbà. Gbogbo agbára tá a bá ní, ipakípa tá a bá ní làásà kéde Yorùbá ó má fi parun. Àtèmi àtàwọn akẹgbẹ́ mi tá à ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá. Ìmọ̀wọ̀n ara ẹni bí mo ṣe ń sọ lọ. Ìmọ̀wọ̀n ara ẹni pé kéèyàn má kọjá àyè. Ní tí èèyàn bá ní agbára láti ṣe àbí ìkápá, kó o mọ̀ wọ aago aláago ṣiṣẹ́ fún bí àpẹẹrẹ. Bóyá nìkan ṣe nǹkan kankan lẹ́gbẹ̀ẹ́ tó wá wò pé o ti mọ déédéé owó tó wà lọ́wọ́ ẹ̀,
o ti mọ agbára rẹ, kọ́ wa mọ́ farawé lágbájá tó ṣe nǹkan. Ọ̀nà wo ló mọ̀ tó ń gbà tó fi rí owó tó fi ṣe nǹkan, àbí ọ̀nà wo ló mọ̀ tó gbà tó fi ṣe nǹkan tó ṣeun? Ọmọ pápó rẹ ò tó bẹ́ẹ̀, ọmọ pé n tó o ní ò tó bẹ́ẹ̀, ọ wàá mọ ṣàfarawé. Bí Kọ́lá Ládòkè ti ṣe lèmi náà fẹ́ ṣe, irú ilé tó kọ́ náà ni mo fẹ́ kọ́, irú mọ́tò bọ̀gìnì tó lò náà ni mo fẹ́ lò. Ọ̀nà wo ni wọ́n mọ̀ tí Kọ́lá Ládòkè gbà tó fi rówó ṣe gbogbo ohun tí ń ṣe? Ẹ jẹ́ á wo àpò wa, ẹ jẹ́ á wo déédéé ibi tá a wà ká tó ṣe nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílé ayé ló jẹ́ wípé àìmọ̀ wọn ara ẹni ó ti fi ránra wọn lọ́rùn ọ̀sán gan. Àìmọ̀ wọn ara ẹni ó ti mú kí ẹlòmíì ó wà lọ́gbà ẹ̀wọ̀n. Àìmọ̀ wọn ara ẹni ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kí wọ́n máa bẹ́bọra jẹun. Nígbà tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ tí wọ́n ń ṣe ń tápá àwọn ọ̀ká, wọ́n fẹ́ ṣoògùn owó, wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ lọ́nà tí ò tọ́. Eléyìí yóò mú wọn yọjú síbi tí ò yẹ kí wọ́n ó yọjú sí. Ní gbogbo ìrìn àjò tá a bá ń rìn láyé, gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé, ẹ jẹ́ á mọ̀ wọn ara wa. Ọlọ́run ọba ló ní déédéé, Ọlọ́run ọba náà ní tó ẹ̀dá sọ́nà. Torí àfarawé tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọn ara wọn, wọ́n mọ̀ ṣe ń tágbára wọn ò ká. Eléyìí yóò mú kí wọ́n jẹ gbèsè, eléyìí yóò mú kí wọ́n hùwà tí ò tọ́. Àìmọ̀ wọn ara ẹni a máa mú kí èèyàn tẹ́ láàrin ẹgbẹ́. Àìmọ̀ wọn ara ẹni a máa mú kí èèyàn tẹ́ láàrin ọgbà. Àìmọ̀ wọn ara ẹni a máa sọ ni dẹni yẹ̀yẹ́, àbí? Nígbà tó o bá lọ fẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan ti ṣe, tó o sì mọ̀ pé agbára rí ọ̀ka, ọ̀wá ń lọ yáwó, ọ̀ ń lọ gbé tí ọ̀yọ́ gbé tà, ò ń gbé tà. Ṣé ò ní sọra rẹ dẹni yẹ̀yẹ́? Ṣùgbọ́n bí èèyàn bá dúró lórí ọwọ́ ara rẹ̀ tí ò wá aago aláago ṣiṣẹ́, ntó o ní ńlò ná, ntó o ní ńlò lò. Ẹ̀rẹ́ lòmíì á ní lágbájá sọjọ́ bí, èmi náà sọjọ́ bí, lágbájá sí kinní kan, èmi náà ó ṣe kinní kan. Àìmọ̀ wọn ara ẹni ni. Ntó o bá ní ni kó o lò. Gé aṣọ rẹ níye déédéé ntó bá ká lára rẹ. Mọ̀ wá aago aláago ṣiṣẹ́, mọ̀ gbé ìgbésẹ̀ eléyìí tó lè fa àbùkù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lójú òpó tẹ́ ń wò mí, bí àwọn olóòtú mi bá ṣe ń fún mi lórúkọ yín, wọ́n máa dárúkọ yín. Ẹ ṣeun tẹ́ ẹ wà níbẹ̀ hùn nítorí tiwa. Ojú òní tì yín, ojú yìí ti dá alẹ́. Live and direct bí àṣà àwọn olóyìnbó ńlẹ̀ ń wò mí ní TikTok. Ẹ bá mi fọ́n kó kárí ilé, ẹ fọ́n kó kárí oko. Bẹ́ẹ̀ ni ní YouTube, bẹ́ẹ̀ náà sì ni ní Facebook. Ojú òní tì wá o. Ìmọ̀ wọn ara ẹni ó ṣe pàtàkì nínú ìrìn àjò ayé ẹ̀dá. Ó tán lẹ́nu, ó kù níkùn ní abala ibi tí a wà yìí. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ìwé tá ń kà live and direct. Bí mo ti ń ṣètò ilẹ̀ ń wò mí káàkiri ibi tẹ́ ẹ ti ń wò mí. Ẹ̀yin olóòtú mi bẹ́ẹ̀ bá ti rí àwọn èèyàn wa ń bẹ̀ hùn, ẹ máa fi tó mi létí o, kí n lè lù wọ́n lọ́gọ̀ ẹnu, kí n kan sáárá sí wọn. Torí pé èèyàn tó bá ń wo ni, tó mọ rírì iṣẹ́ téèyàn ń ṣe, téèyàn náà bá lù lọ́gọ̀ ẹnu kò bàjẹ́. Ìwé tá ń kà Ilé Ariwo, ṣe ẹ ti rí. Òun náà ni ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè òun ló kọ. A ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Kí ni tá a kà lọ́sẹ̀ tó kọjá? Mo sọ fún yín ní ìbẹ̀rẹ̀ ìwé yìí tá a kọ́kọ́ kà, mo ní ọ̀gbẹ́ni kan wà eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéyọyìn. Adéyọyìn jẹ́ olóòótọ́. Mo sọ fún yín pé ìlú Tèmíyémi òun náà ni ó ń gbé, ibẹ̀ ló ti ń ṣòkòwò rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ bíbí ìlú yìí, òwò kọfí àti kòkó òun náà ló ń ṣe. Ó sì jẹ́ olóòótọ́ tí kì í fẹ́ kí owó olówó dàpọ̀ mọ́ tiẹ̀. Eléyìí ló mú kí gbogbo àwọn oníbàárà rẹ̀ kí wọ́n ó fẹ́ràn rẹ̀. Ó sì jẹ́ arẹwà lọ́kùnrin tó jẹ́ pé gbogbo àwọn ọmọbìnrin láàrin ìlú yìí òun náà ni wọ́n fẹ́ràn rẹ̀, tí wọ́n sì fẹ́ kó dẹnu ìfẹ́ kọ àwọn. Ṣùgbọ́n Adéyọyìn tí mo sọ fún yín yìí, ó jẹ́ ẹnìkan tó ní tìjú, tí kò mọ̀ bí èèyàn ṣe bóbìnrin sọ̀rọ̀. Ó jẹ́ onítìjú bíi mi tí kì í lè gbójú sókè wojú èèyàn. Àkàn ní ìwọ wo lo nítìjú? Àwọn tó bá mọ̀ mí délédélé wọ́n mọ̀ pé onítìjú ni mí. Àmọ́ ní mi lára àti gbé ojú sókè wojú èèyàn. Bí ìbá ṣiṣẹ́ tí mo yàn láàyò, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mò ń ṣe,
àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, Adéyọ̀yìn yìí òun náà ni àpọ́nni, kò tí ì níyàwó tí gbogbo àwọn obìnrin sì fẹ́ràn rẹ̀. Mo kà á lọ́sẹ̀ tó kọjá wípé ọ̀kan lára àwọn ọmọbìnrin ìlú yìí ó dẹnu ìfẹ́ kọ ibi tá a ti dúró lọ́sẹ̀ tó kọjá, ẹ̀jẹ̀ á tẹ̀síwájú ń bẹ̀. Ìfẹ́ Adéyọ̀yìn ti gborí ẹ̀mí Oyèrónkẹ́ débi wípé kò ní ìrònú mìíràn mọ́ ju ti Adéyọ̀yìn lọ. Kódà kò mọ ìgbà tó sọ fún Adéyọ̀yìn wípé òun ní ìfẹ́ rẹ̀. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá nù, ẹ̀jẹ̀ á tẹ̀síwájú níbẹ̀ lónìí. Ká má bá òpó lọlé olóró, ọ̀rọ̀ ìfẹ́ ti bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì. Àwọn òbí Oyèrónkẹ́ sì ṣàkíyèsí wípé nǹkan ń lọ láàrin ọmọ wọn àti Adéyọ̀yìn oníkòkó. Káwí káfọ̀, káfọ̀ káwí. Àwọn ará ìlú Tèmíyémi ti ń ṣe àkíyèsí wípé igi imú ẹlẹ́dẹ̀ ó ti ń wọgbà láàrin àwọn méjèèjì nítorí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí o, léyìí tí kò sì ṣeé fi pamọ́. Báyìí ni apá àwọn ọmọge yòókù bẹ̀rẹ̀ sí ní jábọ́ nígbà tí wọ́n kẹ́fín wípé ọ̀rọ̀ ìfẹ́ ti ń lọ láàrin Adéyọ̀yìn àti Oyèrónkẹ́. Láì fọ̀tápè, wọ́n dájọ́ ìgbéyàwó sọ́nà nígbà tó kúkú ṣe wípé owó ti wà lọ́wọ́ Adéyọ̀yìn, tó sì ṣe wípé ilé ara rẹ̀ ló ń gbé. Ṣùgbọ́n ọ̀kan lára àwọn omidan tí wọ́n fẹ́ fẹ́ Adéyọ̀yìn tẹ́lẹ̀, tí orúkọ tirẹ̀ ń jẹ́ Àtinúkẹ́, nínú rẹ̀ kò dùn rárá o, látàrí bí Oyèrónkẹ́ ṣe gbé ìgbésẹ̀ kánmọ́nkíá lórí ọ̀rọ̀ náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rẹ́ àti kékeré ni Àtinúkẹ́ àti Oyèrónkẹ́ jẹ́, tí àwọn méjèèjì sì fẹ́ràn ara wọn ní tòótọ́, Àtinúkẹ́ ló kọ́kọ́ pe àkíyèsí Oyèrónkẹ́ nípa Adéyọ̀yìn wípé òun nífẹ̀ẹ́ rẹ̀, kó tó di wípé Oyèrónkẹ́ ṣàkíyèsí wípé ọmọ dára sí àtìláwí lára. Èyí náà ló sì fà á tí Oyèrónkẹ́ ṣe gbé ara rẹ̀ súnmọ́ Adéyọ̀yìn oníkòkó, tó sì fi ìfẹ́ hàn sí i. Ṣùgbọ́n ohun tó ń ṣe Àtinúkẹ́ ni wípé a ti wá gbọ́ wípé obìnrin dẹnu ìfẹ́ kọ ọkùnrin. Òní ayé kò tí ì burú tó yẹn kẹ́, láì mọ̀ wípé ayé ti kúrò ní tàtijọ́, ó ti burú jù bẹ́ẹ̀ lọ. Inú Àtinúkẹ́ bàjẹ́ o nígbà tó rí i pé gbogbo ìgbésẹ̀ Oyèrónkẹ́ yìí ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ náà sínú. Ọ̀rọ̀ wá di bánú sọ mọ́ bá ènìyàn sọ. Ó sì pinnu lọ́kàn ara rẹ̀ wípé ohun tó bá gbà náà ni òun ó fún o, nítorí pé òun lòun kọ́kọ́ sọ fún Oyèrónkẹ́ wípé òun nífẹ̀ẹ́ Adéyọ̀yìn, kó tó di wípé Oyèrónkẹ́ lo ọgbọ́n ẹ̀wẹ́ láti fi fa ojú Adéyọ̀yìn mọ́ra. Báyìí ni ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní dorí àgbàkodò, tó sì pinnu lọ́kàn ara rẹ̀ wípé gbogbo ọ̀nà lòun ó gbà o láti rí wípé ìgbéyàwó yìí kò wáyé. Ṣé òtítọ́ lọ́rọ̀ àwọn àgbà tó sọ wípé ẹni tó bá ṣe ohun ìtùfù ní kíyèsí ẹ̀kúlé? Oyèrónkẹ́ ti dá ọ̀rẹ́ rẹ̀ Àtinúkẹ́, ó ti dá dúró, kò sì sí wọléwọ̀de láàrin wọn mọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Ọ̀rọ̀ yìí lágbára o, ọ̀rọ̀ yìí lágbára, torí pé ìgbésẹ̀ náà ó lágbára púpọ̀. Gbogbo àwọn omidan yòókù ní ìlú Tèmíyémi tọ́rọ̀ kò yé ni wọ́n wá ń wípé ọ̀nà wo ni Oyèrónkẹ́ náà gbà láti rí pé ó fa ojú Adéyọ̀yìn oníkòkó mọ́ra tí kì í lè bá obìnrin sọ̀rọ̀. Ọ̀rọ̀ àwọn méjèèjì wá di bí ìgbín fà, ìkara wọn àtẹ̀lé. Ọ̀rọ̀ Àtinúkẹ́ wá di ẹni tó bomi sẹ́nu tó fẹ́ fẹ́ ná. Ọ̀nà wo ni yóò gbégbà báyìí o? Bẹ́ẹ̀ ni kò lójú oorun mọ́, tó sì ń ronú láti rí wípé òun pagidínà ìgbéyàwó ọ̀hún. Tá a bá sì ní purọ́,
Àtinúkẹ́ dára lóbìnrin, tẹ̀gàn ló kù. Ó rí rọ̀gbọ̀dọ̀, ó mọ́ láwọ̀ bí òyìnbó, eyín ẹnu rẹ̀ funfun kínkín bí ẹ̀gbọ̀n òwú, irun orí rẹ̀ ó dàbí irun orí Iyemọja. Tí wọ́n bá wẹ̀ ẹ́ fún ogun yóò bìlà ni. Ṣùgbọ́n ìrònú bí Oyèrónkẹ́ ṣe já Adéyọ̀yìn gbà lọ́wọ́ rẹ̀ yìí ó ti sọ di bá mìíràn. Lẹ́yìn èyí ní ìyá rẹ̀ Ọlálóńpé wá ṣàkíyèsí wípé nǹkan kan ń da ọkàn rẹ̀ láàmú nígbà tí wọ́n jẹ iyán alẹ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tán lálẹ́ ọjọ́ tá à ń wí yìí. Ọlálóńpé kíyèsí wípé Àtinúkẹ́ kò jẹ oúnjẹ tí àwọn àbúrò rẹ̀ gbé fún un. Ṣe ni ó déjú mọ́ inú yàrá rẹ̀ tó sì ń wa ẹkún mu bí ìgbà tí ènìyàn ń mu kókó. Ọlálóńpé wọlé tọ̀ Àtinúkẹ́ lọ, ó sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé irú ìdààmú wo ló gborí ọkàn rẹ̀ tó fi jẹ́ wípé ìṣesí rẹ̀ kò bá ti àwọn èèyàn yòókù mu nínú ẹbí. Báyìí ni Àtinúkẹ́ kó tó sì rò fún ìyá rẹ̀ Ọlálóńpé. Ọlálóńpé mí kanlẹ̀, ó sì fún ọmọ rẹ̀ lésì wípé ṣé kò jù bá ń lọ. Àtinúkẹ́ náà wá dáhùn wípé ìyá mi, ṣé kò tó nǹkan ni? Ọlálóńpé tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó jẹ́ má fi ọ̀rọ̀ ọkùnrin hanra rẹ̀ léèmọ̀, ọ̀rọ̀ ọkùnrin tí ò tó pọ́n sí ọkùnrin. Wọ́n fi Oyèrónkẹ́ sílẹ̀ o, ó ṣe tiẹ̀ nu. Ọlọ́run ọba adákẹ́dájọ́ náà yóò jà fún ọ, àti pé mo fẹ́ kí o fi ọkàn ara rẹ balẹ̀. Òun ó lọ fi ọ̀rọ̀ náà tó ìyá mi àgbà létí lábúlé wa. Mo sì mọ̀ wípé ìyá mi Àjíkẹ́ Ọ̀kín yóò wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ náà. Ẹ mọ́ gbàgbé o, mo sọ fún yín, ẹ ní àǹfààní láti wò mí ní TikTok, ẹ láǹfààní láti wò mí ní YouTube. Ìkànnì tẹ́ lọ ní TikTok ní @akọ́láwọlé, tó bá jẹ́ YouTube @kọ́láládòkè. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ wà níbẹ̀ o, ẹ ṣé o, mo dúpẹ́ o, mo mọ̀ ọ́n lóore o, iná ò ní tán wò yín o, ẹ ṣeun, àjọkù ìgbélárugẹ èdè Yorùbá. Lẹ́yìn eléyìí, Àtinúkẹ́ ọmọ mi, ọmọ Òkètúlú Igbó Àsabàrí, ìyá rẹ̀ ló ń kí báyìí o. Ọmọ afigbóruru níwájú ológun ò ní kọré, Àsabàrí ò ní kọjà. Tó bá dijọ́ eré ẹ̀ bá ń wó lógun lọ, tó bá dijọ́ ọjà ẹ̀ bá ń ké sí Àsabàrí. Ọmọ Sànjú Àlá, ọmọ Sànjú Mọ̀so, ọmọ òwò kẹ̀m̀bẹ̀ rébí ìjà. Báyìí ni Àtinúkẹ́ mí kanlẹ̀ tó sì dákẹ́ ẹkún nígbà tí ìyá rẹ̀ ti fi lọ́kàn balẹ̀ wípé òun yóò wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ náà, àti wípé òun yóò mú ọ̀rọ̀ náà tọ ìyá àwọn àgbà lọ. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Ẹ má gbàgbé, ètò yìí ẹ bá mi taari ẹ̀ kó kárí ilé, kó kárí oko. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀, mo mọ rírì yín. Ojú ìtìdálẹ́, ojú òní tì yín o. Gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá tẹ́ wà lọ́hùn, ẹ ṣé, mo mọ rírì yín. Mo dúpẹ́ pẹ́ òkun. Bí mo ti ń ṣètò ilẹ̀ ń wò mí, ẹ pín kó kárí ilé, kó kárí oko. Ojú ìtìdálẹ́, ojú òní tì yín, ojú òní tì mí, ojú òní tì gbogbo wa. Ẹ̀fọn kó kárí ilé, kájọ máa ṣe ìgbélárugẹ èdè Yorùbá títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ pàdé lágbára lọ́wọ́ Elédùmarè. Bóyá ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, bóyá ẹ wà lẹ́yìn odi tàbí káàkiri àgbáyé, +1 202 380 8501. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bílẹ̀ wà, ẹ má fi +1 sí 202 380 8501. Mo dúpẹ́ pé òkun o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lọ́sẹ̀ tó kọjá. Lágbára lọ́wọ́ Elédùmarè, iná ò ní tán wò, àjọmọ́ bára wa ṣe títí ọjọ́ mẹ́jọ ọ̀hún. Lágbára lọ́wọ́ Elédùmarè, tiyín nítòótọ́, ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ire o.